ẹ̀yin tèmi nílé ẹ má gbé kúrò ńbẹ̀ ẹ má wo Bisi Ologe show ẹ ṣáà rí. Praise the Lord. Number one miracle, Olúwa f'oore tèmi ṣe. Number one miracle, Olúwa f'oore tèmi ṣe. Number one miracle, Olúwa tèmi ṣe. Number one miracle, Olúwa f'oore tèmi ṣe. Ó f'oore sí mi lẹ́nu, ó ní kí n máa gbọ́ lọ. Ó fìyàn sí mi lẹ́sẹ̀, ó ní kí n máa jó níṣó. Ó fàyọ̀ sí mi lọ́kàn, ayọ̀ ayérayé ò number one miracle, Olúwa f'oore tèmi ṣe. Number one. Amen. So dájú wa, ó yá ẹ̀yin náà fún wa lórí. Ẹ fún wa lórí. Ẹ gbọ́. Welcome, man. Kí la bá fi ṣọpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa, àpàtẹ́wọ́ àfòsókè òkè hallelujah. Jésù dá wa sí dòní, ó fún wa lọ́mọ yìí. Ọlọ́run Mósè kò fi wá sílẹ̀, ó ń dábìrì bò wá. Kí la ó fi dúpẹ́ o, kí la bá fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa. Àpàtẹ́wọ́ òfòsò. And this one for the family, the husband and wife, and of course the pastors and everyone. And it goes that ayọ̀ ayọ̀ níbẹ̀ nílé olóyin o ẹ̀yin ọ̀mí ìjìkìdò mínú agbọ́nù ìjì ẹ bá mi náwó síbí ìjì ayé kan kò ní dé ayọ̀ 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 níbẹ̀ nílé olóyin o ẹ̀yin ọ̀mí ìjìkìdò mínú agbọ́nù ìjì ayé kan kò ní dé. Let somebody shout hallelujah. Grandma, do you have something to give us? Hello, Ayọ̀ kò
You are any blessed. Amen. Right now, before we pray, because your gift is going to be a point of contact. If you know that you are here, you'll never give the first gift. You better come now. So that Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.